La ilaha illahu Allah jalla bi ulahu Allah wasabi sana'u qadiran ma lana siwahu Allah àwọn sọ pé Olúwa Allah àwọn fi f'Olúwa Allah ọba tó ń gbàdúrà wa àwọn sọ pé Olúwa Allah ọba tó ń ṣe jíjẹ mímọ́ Allah ó tún fi sọ ẹ̀ṣọ́ wa Allah láti Ramadan dáná èsè títí tọdún fi ipò Allah ṣẹ́kù akéwù gbàgbọ́lù Allah bẹ́sẹ̀ máa ṣe Allah lọ́bí jíṣẹ́ àwòrán bí báwa darí àwọn Allah àwọn tí wọ́n ń gbọ́ dọ̀ wá wá Allah Olúwa bá wa sọ wọn àmín kó tún jẹ́ kí wọ́n rí màánà nínú tí a fẹ́ sọ Olúwa la ilaha illahu Allah jalla bi ulahu Allah azza fi sana'u qadiran ma lana siwahu a'udhu billahi minash shaitanir rajim Bismillahirrahmanirrahim. tó bá fẹ́ ṣàṣeyọrí nílé ayé ọ̀rẹ́ mi dákun má wojú Ádámọ̀ tán wá sáyé ìkànnì wọn ò fẹ́ ní fọ́rọ̀ nígbà kan bọ́ bá ti kọlù fín Allahu àdániwáyé dákun má ní sóko sí nǹkan. dákun má ní sóko sí nǹkan dákun má ní sóko sí nǹkan dákun má ní sóko sí nǹkan dákun má ní sóko sí nǹkan. kan bá béèrè wípé ta ló lóríire ta ló fẹ́ sóríire láyé gbogbo wa lánàwọ́ wìtìwìtìwìtì ǹjẹ́ a tẹ̀lé ìlànà tẹ̀dá gbà sóríire nǹkan kan wà tó jẹ́ pé ní kó bá majority àwa Áfíríkà tí majority kì í fi sóríire láyé kí ni nǹkan náà wọ́n ń wojú wúche kí lọ́kàn ọ̀pẹ̀lẹ́ níbo òdìtọ́ ọba ti kọlù fún Ọlọ́run àwọn ìyàwó ń ṣe Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bó ṣe wà láyé àtijọ́ bẹ́ẹ̀ ní ń bẹ láyé dòní àárọ̀ yìí àwọn méjì nínú ìyàwó ń ṣe Ọlọ́run àwọn ni wọ́n dìtẹ̀ mọ́kàn nínú wọn wọ́n rí i pé gbogbo ọjọ́ tá nẹ́bí bá ti ń ti bi tó bá ti ń ti ìrun ìṣá yìí bọ̀ àyà lọ́dọ̀ ọmọrẹ́ àtòlẹ́kíbutì àwọn ìran tiẹ̀ láti mọ́sárì wọ́n ní oyin kan tó yàtọ̀ sí gbogbo oyin tí ń bẹ láyé téèyàn bá la oyin náà kò ní tí gbèmí tán tó rún òfìdé ànábì wa fẹ́ràn oyin yìí bá ànábì bá ti wá ń bọ̀ ànábì ó yabẹ̀ àti àwọn ìyàwó méjì yòókù yìí àti wọ́n ti ń dìtẹ̀ làwọn méjèèjì bá ṣe mítìnì láàrin ara wọn ànábì jáde nílé mọ́rẹ̀ àtòlùkíbutì ọwọ́dọ̀ Afsa bá ànábì ṣe ń sálámà sí lónìí kí ló ń rùn lára yín bá yá ànábì òórùn yìí pọ̀ ó mọ̀ yìí pé ànábì kórìíra òórùn ànábì kórìíra kó máa gbọ́ ó dọ̀tí ọ̀dà ibẹ̀ ló ti wá hándù ànábì ọlá ànábì òórùn yìí pọ̀ ànábì níbo ló ti ń gbọ́ ó lẹ́nu yín ní kílẹ̀ jẹ káyìn ànábì lóyin ni mo la mọ̀ bóyin yẹn ṣe máa ń rùn ni oyin yẹn máa ń rùn bí ìgbẹ́ ni kílẹ̀ wá débẹ̀ bóyá oyin ọ̀dọ́ Maria oyin ọ̀dọ́ Maria àtòlẹ́kíbutì ni ànábì níbẹ̀ ni ọ̀rọ̀ yìí bí ànábì nú ọba tó dọ́dọ̀ Aisha náà kọ̀mọ̀ pé ẹjọ́ di ni ìyá ńlá wa Aisha òun náà bá tún ní ànábì kí ni rùn lára yín bí ìgbẹ́ báyìí ànábì ní lára mi ìgbẹ́ kí ló ṣẹlẹ̀ yìí bó ní tí rùn ọba gbẹnu sànábì lẹ́nu bí ìgbà tí ó kì í ṣe ó ní òórùn yìí burú pọ̀ òórùn yìí burú pọ̀ ànábì ni mo fọlọ́ ń búra nǹkan ńlá oyin lọ́dọ̀ Mariatul Kibuti mọ́ kódà ń wò ní dọ́dọ̀ ẹ̀ mọ́ ànábì wá padà rí di òdodo ọ̀rọ̀ yẹn kò ì péjọ́ kejì tànábì ti rí alami pé ète obìnrin lélẹ̀ àti wá padà sọ́dọ̀ ìyàwó rẹ̀
ànábì náà wà tó ń dàrú pé tí mo sì ti fọlọ́run búra pé mi ní dọ́dọ̀ ẹ̀ ọlọ́run wá ní yá ayú ànábì yìí. lima tuharrimu why for what. ahallallahu laka. ọ̀rọ̀ ọlọ́run ní alukurani ní fúnra ọlọ́run ló bá ànábì yìí látòkè sánmà ọlọ́run ní rí ànábì kí ló dé tó ń wojú wúche. ẹni tó bá lọ bá ìyàwó rẹ̀ parí ìjà tí ó bá kú ọ lọ kú kí ló dé tó jẹ́ pé n tó jẹ́ tọ́ ẹ ó dẹ̀ ti wá sọ di aráàmù mọ́ rẹ̀ lọ́wọ́. tabutagi marudota asiwa. ànábì òfin wá yọnu àwọn ìyàwó tí wọ́n dìtẹ̀ kí wọ́n bá a sọ pé o ti tún padà lọ síbẹ̀ lọ́dọ̀ ìyàwó tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀. ọlọ́run ní rí ànábì aláforíjìn lèmi ọlọ́run ó ti sẹ̀mí lọ́wọ́ ń tọ́ ọ̀dánwò wọn kí ló ń wojú èèyàn fún èmi ọlọ́run lọ́ọ́ bá bẹ̀rù wallahu haqqu an taqsaw kò yẹ kó bẹ̀rù ẹnìkan tó ju èmi ọlọ́run lọ. ẹ wá wò ó yá kàkàkàkà. bínà kùsì kàmọ́láwù mùbùdí wàtàkàṣánnáṣà wallahu haqqu an taqsaw. ọlọ́run nìkan ló yẹ kó máa tìjú ọlọ́run nìkan. nítorí náà wọ́n tún gbé mi lọ sórí ìtàn Zaidu kí ni mo fẹ́ sọ níbẹ̀. tọ́ ọ bá ń bẹ láyé tọ́ ọ bá fẹ́ ṣàṣeyọrí láyé tọ́ ọ bá ń wo kí lọ́mọ ádámọ̀ ó wù wàláhì èèyàn ò ní débì kan láyé. wàá dúró ohun tí wọ́n sọ ń pa ànábì ń gbà ẹ̀sìn Islam sẹ́ẹ̀dì ẹlòmíín pa ànábì ń wèrè tẹ́wò fúnra ọlọ́run lọ́ba ànábì dáhùn èsì pé máa ka wà máa à ń tàbí ni'mati rabbika bí majnun ìrí ànábì ó kì í ṣe wèrè ó tún dé lẹ́fù kan wọ́n tún wá blackmail ànábì wọ́n ló lè ní ọlọ́jì nǹkan oní nǹkan kùránì ló tún gbé ń jà pé máa ká náà lè nábì yín ayẹ̀gúnlà kò tọ́sọ̀ nábì tèmi kọ́ lọ jí nǹkan ẹ má bà nábì ló kọjá kí ni mo fẹ́ sọ nípa ẹ̀ nítorí àsìkò kí ni mo fẹ́ sọ nípa ẹ̀ ànábì wa Muhammad ànábì mo òfin ayé òfin tọ́lọ́run lànábì tẹ̀lé tí wọ́n náà bá wá fẹ́ sórí ire láyé ọlọ́run ti kọ́ wa lóògùn oríire oògùn àṣeyọrí oògùn tí gbogbo ayé ó fi máa mọ̀ pé wọ́n náà ráyé wa alukurani ti kọ́ wa kí lóògùn oríire látẹ inú wa látàzànù. wa antumul a'laun in kuntum mu'minin wala tahinu wala tahzanu. Allah. wa antumul a'laun in kuntum mu'minin. ọlọ́run ní látẹ inú má ṣe nǹkan débi kankan wá kárí ọkàn. àwọn fẹ́líọ̀ ayérayé àwọn tí wọ́n bá nǹkan débi kan tí wọ́n padà ní ẹ̀gzáàmù mélòó ló ti ṣe tó lónìí oníṣẹ́ ẹ̀gzáàmù oní jáàmù rẹ láìmọ̀ yẹgbẹ́ mélòó ń jáàmù tí jáàmù rẹ ọ lọ béèrè iye ìgbà wọlé Ṣóyínká kọ wáẹ́ẹ̀kì kó tó wá dòkìkì gbogbo ayé lónìí lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti jìndò nínú mímọ̀ pé wàhálà wo ni wọ́n ṣe débẹ̀ ẹni tó ṣe electric lọ béèrè lọ kà nípa àtàn watt tó ṣe electric lọ kà nípa pé wàhálà wo ló bá dé lọ kà nípa báyẹ̀ ṣe fi ṣe yẹ̀yẹ́ ń bẹ̀rẹ̀ ó wá ṣe wàhálà ń débi pé nígbà orí pé the last thing tó ń lè ṣe ni pé kóhun ó join iná pọ̀ kí iná ó tàn kóhun ó sì kú korúkọ wọn má parẹ́ mọ́ ó sì fúnra rẹ̀ lẹ̀ fàṣeyọrí kí ni wọ́n wá tí ì rí láyé látẹ̀ inú. látẹ̀ inú wàlá tahzanu. jẹ́ nsòdodo ọ̀rọ̀ fún ẹ tó o bá ti jẹ́ ni tó ṣe pé tó o bá ṣe díẹ̀ tó o bá ti ráṣeyọrí ńbẹ̀ ìbànújẹ́ ló kù ọkàn ó ṣe ajé mi nìkan ni gbogbo ẹgbẹ́ mi ń ṣe báyìí gbogbo ẹgbẹ́ mi ń ṣe báyìí èmi nìkan ó lè débì kan láyé látàzánù mọ̀mọ́ banújẹ́ ọmọ ṣe ju gbogbo ẹgbẹ́ rẹ lọ ìwọ náà mọ̀ ó ṣùọ̀ fún rẹ pé àwọn ẹgbẹ́ tí ń rọ́wọ́ mú wọn ó tò lẹ́yìn rẹ ní tẹ́ ẹ bá ní ká ẹjọ́ dá sẹ́lẹ̀ àmọ́ àwọn lọ́lọ́run ń gbèjà àwọn lọ́wọ́ kí ló dé tó o fẹ́ kárí ọkàn tiẹ̀ náà dé tán. wàlá tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. nǹkan mẹ́ta lóògùn àṣeyọrí bí Kùránì ṣe wí àkọ́kọ́ mọ̀mọ́ dìvẹ́lọ́pù
ìwíkì ọkàn lọ wà optimistic má wà pessimistic jẹ́ni tí ọmọ láàrí dájú lórí tó gbé dání pé yes ní tí mo gbé dání yìí máa fi láyọ̀ láyé wàlá tàzánù ẹlẹ́ẹ̀kejì mọ̀mọ́ banújẹ́ ẹlẹ́ẹ̀kẹta wà á ń tumuli ahaláhùn ìwọ ló padà borí kí lẹ́lẹ́ẹ̀kẹta nkuntun tọ́ọ̀bá ti nígbàgbọ́ nínú ọlọ́run tọ́ọ̀bá ti fàdúrà kọ́rọ̀ rẹ̀ tọ́ọ̀bá ti nígbàgbọ́ nínú ọlọ́run ìwọ ló padà borí tó bá fẹ́ ṣàṣeyọrí nílé ayé jàmá mi dákun má wojú Ádámọ̀ nílé ayé ìkànnì wọn ò fẹ́ ní fọ́rọ̀ nígbà kan bó bá ti kọlù fín Allahu àdániwá dákun má ní sóko sí nǹkan 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 dákun má ní sóko sí nǹkan. ìdánimọ̀rí òkàánà tí làwọn fi kìrọ́tùn. fàfi kulli shay'in lahu ibratun. fàfi kulli shay'in lahu ibratun. walillahi fi kulli tarikatin. wàyà àjàbán kaifa yusalila. ó mú láti bẹ̀rẹ̀ ó dà bẹ́ẹ̀. àmú kaifa ayẹyí àdùhùlì já ìdó. fàfi kulli shay'in lahu ayatun. tadullu ala annahu al-wahidun. ẹni orí ẹ̀ bá pé ẹni orí ẹ̀ bá fapò torí rẹ̀ bá tán náà dáadáa torí mọ́lẹ̀ nínú ọpọlọ lọ́mọ wípé látara gbogbo nǹkan ló ti máa rí àmì fàyọ.